nínú orin Dáfídì orí ìkẹrùnléní-ọgọ́rùn ẹsẹ̀ kẹrìndógún lébẹ̀ ẹ̀ mọ́ wí mọ̀ọ́mọ́ kan ọ̀nì àmì òróró mi. Ìyẹn ni pé ọ̀nì kọ́ni kọjá ìṣẹ̀dá Ọlọ́run Olódùmarè. Ẹ gbọ́dọ̀ ná ọ́ burúkú ọ́ òyà kẹ́ẹ̀ná sí ìránṣẹ́ Ọlọ́run, kẹ́ẹ̀ná sí ọmọ Ọlọ́run, kẹ́ẹ̀ná sọ́ni kó jẹ́ pé àti ìràpadà lógbà kan náà nínú májẹ̀mú tuntun Paul apostoli ọ̀yàrọ̀ ìlò ikọ̀ òun dáadáa o láti sísìn lọ ìkọ́ni kan bí nípasẹ̀ ọ̀nìyàn kẹ́mọ̀ yọ ọ́ lẹ́run torí kẹ́hìn nítorí pé òun bẹ̀rẹ̀ sí gbé àpá àmì ti Jésù Kristi òun bẹ̀rẹ̀ sí rúká lọ́ra wọn. Lónìí àkòrí Ọlọ́run fẹ́ mú ránṣẹ́ sí kété ìyẹn ọmọlẹ́yìn Kristi Jésù. Ẹ̀ẹ́dùgbà kan dà àlùfáà, kan dà mí òróró, kan dà òróró, kan dà lé ọ lórí tó ti dán ní kí Ọlọ́run pèlè ọmọ rẹ̀. Àmì mọ̀ọ́mọ́ kan òun ni àkòrí tòní. Àmì mọ̀ọ́fọwọ́ kan ìyẹn ni pé ọní o wẹ̀ gbọ́dọ̀ mọ́ kan. Paul ti ṣàwárí níwí àmì Jésù Kristi wí ẹ lọ́ra wọn. Tí irú kan pè láàmì nì ó ṣe pàtàkì torí pé kó bá rí àmì ọnìkan lọ́ra ohun kan á sọrú èsì àbí òwà wàá wù sí òun nì. Bí àpẹẹrẹ kó rí mọ́tò kan ṣá kọjá kó kọ orúkọ ọba olùkọ́ ẹ̀ kàn kọ́ sí dandan ni wàá mọ̀ wí kọ́kọ́ jẹ́ pé ọba mi ò mọ̀ sí nínú rẹ̀ wọ́n ti dá mọ̀. ìrànlá gbófinró àwọn gan kẹ́ lójú ọ̀nà kàn bá rí mọ́tò kan kọ orúkọ ọ́fíìsì gómìnà sí ọ̀dàmọ̀ báàrin náà ní ẹ̀mí èṣù gan ká mójúrì nì kàn bá rọ́mọ Ọlọ́run kẹ̀mí Ọlọ́run gbénú rẹ̀ kàmí ẹ̀jẹ̀ Jésù Kristi kẹ́ nínú ayé rẹ̀ ọ̀nìkan ti jẹ́ pé a ti rà padà nípasẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. ọ̀dàmọ̀ o nàkútẹ́ aṣọ́raran wí ọ̀ní ẹ̀ṣọ́ ni kì í kàn mọ́ ẹ̀kàn. Àmì ní ṣe pàtàkì o mo mọ̀ pé olómìnira á ti gbìtàn nìrí lọ́pọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ torí pé ọ̀n jìnnà sí Jésù ọ̀n jìnnà sẹ́mi mímọ́ ọ̀n sábà gba irú èrí bẹ́ẹ̀ ọ̀n sábà gba ẹ gbọ́ wí ọ̀n jí ọ̀nìyàn gbé ọ̀n ìdèmúdé ibùba ibi kà bọ̀ rẹ̀ ẹ̀ à rí ọ́nì ní títí ọ̀yọ̀ ṣọmọ kékeré pín ní sí ọ̀yọ̀ ṣọbùnrin ọ̀yọ̀ ṣọkùnrin à ń ìrakọ̀yà mú ọ̀nì à ń ṣojú ràn fọ́ ni àwọn ní àmì kan lọ́ra rẹ̀ lọ tọ́ ọ̀nìgan kan wí àmì lọ́ra rẹ̀ òun fúnra rẹ̀ gan ọ̀yọ̀ mọ̀mọ̀ ọmọ wípé kàn bá dá ó lé nìní wí àárù bínú Ọlọ́run Olódùmarè mélòó ni lùgbà kí ẹ̀mí òkùnkùn kan ṣòdámọ̀ wí àmì lọ́ra ọ̀nìkan Ọlọ́run lélẹ́rìí mi o lẹ́yìn ò torí pé mo fẹ́ wàásù bá kémi rè yá porọ́ kó wàásù mi àbí kó ọ̀rọ̀ mi kẹ́ ẹ yọ̀tà Ọlọ́run lélẹ́rìí mi lọ́pọ̀lọpọ̀ ọdún dẹ̀ ìsẹ́yìn náà bá àì ti fẹ́ tó bí ọdún 12 sí ọdún 15 mẹ́kó tẹ́ rántí ọdún kọ̀ọ̀rọ̀ ní í ṣẹlẹ̀ níbi iṣẹ́ ni mi àlọ́jọ́ kò jẹ́ pé ó yẹ ká ti tilẹ̀kùn ṣùgbọ́n a dúró de dàrẹ́tọ̀ra mo dákùrì sí kọ̀ǹpútà laptop pẹ̀lú wájú mi mo rìn lọ sórí ìtàkùn ayélujára náà níbi ká ti rí ara ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ hàn mo rìn lọ sí ibì kan lébẹ̀ mo rí ọ̀nìkan mo kí mo fẹ́ béèrè nípa ẹgbẹ́ran lákòókò méwì mo jẹ́ olùṣọ́ àgùntàn
láàrin ọmọ iléèwé gíga gẹ́gẹ́ bí àṣà ọmọ nì náà lùgbàmúrìn a fẹ́ ṣùwádìí a fẹ́ mọ̀ nípa ohun bóyá mo rí yóò wí ìyàn ní kò ràn mí mo rí fẹ́ ṣùwádìí gbàmọ́ rí bèè lọ́ọ̀ ní nìwí irú ẹgbẹ́ rẹ̀ wá kọ́ni bá fẹ́ darapọ̀ kéwòn ká ṣe ọ̀nà ìjáko rẹ̀ ọ̀nìkẹ́ lòdì kejì lọ ọ̀rẹ́ tẹ́ sí mi pé ìyàn yóò gbà mí sínú ẹgbẹ́ mi o nítorí kẹ́hìn ní báwọn ní ṣe mọ̀ pé ẹ̀tọ́ kàn mí á wí mo fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ran lọ́ọ̀ẹ́tọ́ mo fẹ́ gbọ́ tẹrun ni kíní kan àkẹ́ ọjọ́ gbà mí ìmẹ̀yọ̀ ṣọ́ra ran àmì kan ìyẹn lọ́ra mi ní sàmì kankan ní kétí omi bá mi ṣe bí orí fọ́tò mi kí n bá òpọn rí mi bá àmì kan níbi dárúkọ àmì ni ike èrìwó létí àmì èyí kè níbi bá ó rí wíbà ìtorí bá o yíyan yọ gbà mí sínú ẹgbẹ́ ràn ní ń yọ jẹ́ mi rí fọ́ọ̀mù kì máa mọ́ sí lórí ìtàkùn ni ìgbàgbọ́ rí kó lé àkàbẹ̀ mọ̀ rẹ̀ dáìrò láì yọra mi pé ṣìṣiré o wí kọ́ni bá nínú Kristi Jésù wọ́n di ẹ̀dá tuntun wíwọ̀n àtijọ́ ti kọjá lọ wí ààbò kan lórí rẹ̀ pé ọdún bá gbé ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo orí agbẹ́ abẹ́ òjìji Olódùmarè wí àmì mọ́ fọwọ́ kọ̀ọ̀kan lórí kété ọmọ Ọlọ́run ọdún ti jẹ́ ọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà kó dágbére kẹ̀ṣẹ̀ rẹ̀ kó ìrẹ́ gbàdúrà lójoojúmọ́ fún oore ọ̀fẹ́ láti ṣùfẹ́ Ọlọ́run Olódùmarè àmì mọ́ fọwọ́ kan náà wọ́n rọ̀ ọ́ gbà á sínú ayé rẹ̀ kó bá wọ́n dánmọ́ gbàlà já ọ ní òkété ohun burúkú kò yóò mú kí ẹ̀mí Ọlọ́run kò mú jìnnà sí ọ ikọ̀ ọmọ kan ọ ní àmì òróró òun ọmọ mi ọkùnrin ọmọ mi obìnrin kò ti dàtúbí nítorí pé ọ̀nì tìhun ní í ṣe onímúkẹ́sí ọlọ́ní o bóyá ọ̀sẹ̀ kan lé ọ̀sẹ̀ kan òde ló ti ṣe wàá yà súlé babaláwo wàá ẹ̀dẹ̀ á sí chọ́ọ̀chì ló á yan ọ̀dọ̀ Jésù o ìgbẹ̀lá ajákòóyá ràgàbọ̀ gbẹ̀lọ́ rẹ̀ ya gbé lábẹ́ abẹ́ òjìji Olódùmarè fúnra rẹ̀ àmì ká mójúrí ìwọ fúnra rẹ̀ gan pé yóò rí ajákò sàmì ìyè àṣàṣì ọlọ́ra àmì mọ́ fọwọ́ kàn kọ́ bá ti rú èsì nìkan lọ sí etí ẹ̀mí òkùnkùn ayé iná tèrè báyìí akọ òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìlú ọ̀run báyìí rẹ̀ kí Jésù kọ́ rí gba àmì mọ́ fọwọ́ kan Olódùmarè sínú ayé rẹ̀ ire o.